لله رب العالمين وصلاة الله وسلامه على خاتم النبيين وإمام المرسلين وعلى آله وصحبه وتابعين له بإحسان إلى يوم الدين ثم أما بعد أنا أقف الله وبا الله تي أقفتسي أني أفي أقفون ọba tí ẹ̀yin tọ́ sí ó ní a fi ẹ̀yìn fún lórí ọ̀tún rẹ̀ orí rẹ̀ lórí wa eléyìí fa ọpẹ́ wa níwájú Ọlọ́run. Agbárin tí a fi bára wa sọ̀rọ̀ ní òní ó dá lórí àwọn ìlànà àwọn ànábì Ọlọ́run níbi ìpèpè wọn manhajul anbiya fi da'wati ila Allah. Eléyìí ni agbárin tí a fi bára wa sọ̀rọ̀ ní òní. Kí ni àwọn ìlànà ìpèpè àwọn ànábì Ọlọ́run àti pé báwo ni àwọn náà ṣe máa kọ́ṣe wọn níbi ìpèpè. Àwọn ànábì Ọlọ́run wọ́n pèpè wọ́n dẹ̀ ṣe àṣeyọrí lórí ìpèpè wọn. Tí àwọn náà bá lè fi ẹsẹ̀ rin ẹsẹ̀ tá fi ẹsẹ̀ tí wọ́n náà ká fi tọ̀lé ojú ọ̀nà ẹsẹ̀ wọn àwọn náà á ṣe àṣeyọrí lórí ìpèpè wa. Àwọn kọ́ ní kálọ̀mà àwọn ànábì Ọlọ́run gbé wọn dìde Ọlọ́run dẹ̀ ṣà wọ́n lẹ́ṣà pẹ̀lú ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run ọba àlekíọ́lá. Ọlọ́run ọba àlekíọ́lá ó jẹ́ òye wa nínú Al-Qur'an nínú Suratu Sad. Ọlọ́run ní pé wadhkur ibadana Ibrahim wa Ishaq wa Ya'qub ulil aydi wal absar inna akhlasnahum bi khalisatin dhikrad dar wa innahum indana laminal mustafayna al-akhyar. Ọlọ́run ọba àlekíọ́lá ní èrè òjíṣẹ́ Ọlọ́run rántí àwọn ẹrúsìn wa ànábì wa Ibrahim alayhisalam àti ànábì wa Ishaq alayhisalam àti ànábì wa Yaqub alayhisalam. Ọlọ́run ròyìn wọn, Ọlọ́run pè wọ́n ní ulil aidi, àwọn ẹni tí Ọlọ́run bá fún wọn ní agbára lórí ìjọsìn Ọlọ́run, wal absar, Ọlọ́run sì ròyìn wọn pẹ̀lú ìjólóye ènìyàn. Ọlọ́run láwọn Ọlọ́run la ṣà wọ́n lẹ́ṣà pẹ̀lú pé ká jẹ́ ní tí wọ́n máa rántí ọjọ́ gbéǹde ọjọ́ kẹyìn. Wọ́n ń ṣiṣẹ́ rí lélẹ̀ tó yẹ pé Ọlọ́run yọ́nú sí, wọ́n ń ṣiṣẹ́ náà bákan náà wọ́n dẹ̀ ń sọ ìwọ Ọlọ́run lórí gbogbo nǹkan pátá. Ọlọ́run ní wa innahum indana laminal mustafayna al-akhyar. Àwọn ànábì Ọlọ́run nínú àwọn ẹni ẹ̀sà ẹni iyì ni wọ́n jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àlekíọ́lá. Ọlọ́run ọba àlekíọ́lá tún rán wa létí nínú àyà mi nípa ànábì Ismail àti ànábì Yasa àti ànábì Dhul-Kifl. Ọlọ́run ní rẹ̀ ànábì tún máa rántí àwọn ànábì wọ̀nyí náà àwọn náà kulluhum minal akhyar nínú àwọn ẹni ẹ̀sà làwọn náà wà. Ọlọ́run ọba àlekíọ́lá ó gbé àwọn ànábì dìde ká máa jẹ́ mubashirina wa mundhirin, ká máa jẹ́ olùfún àwọn olùṣe dáadáa nírò òdùnnú ipé ibi tí ó jẹ́ ibùdé sí wọn níwájú Ọlọ́run kò náà ní àlùjánnà, tó ti jẹ́ pé wọ́n máa fún àwọn olùṣèbàjẹ́ lórí ilẹ̀ wọ́n máa kìlọ̀ fún wọn nípa pé ibùdé sí olùbàjẹ́ òun náà láyé tí èsà àyè tí ó tẹ́ wọn lọ́rùn eléyìí tí ń jẹ́ ilé iná. Wọ́n lè jáwọ́ kún bí tí wọ́n ń ṣe yẹn, wọ́n lè máa ṣe in tó bá ti Ọlọ́run ọba àlekíọ́lá mu. Bákan náà ìlànà àwọn ànábì Ọlọ́run níbi ìpèpè òun náà ní pé àwọn ànábì Ọlọ́run láàrin àwọn èèyàn wọn a máa jẹ́ ní iyì, wọn a máa jẹ́ ní ìkẹ́, ẹni táwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ sí. Ṣùgbọ́n torí tí máa ń fa ìjà láàrin àwọn àti àwọn èèyàn wọn nígbà àkọ́kọ́ tó máa kọ́ ń pè wọ́n òun náà ní pé gbogbo ànábì Ọlọ́run pátá ní máa ń gbìyànjú láti ṣe àtúnṣe àdìọ́kàn àwọn èèyàn wọn, torí pé ìṣe àdìọ́kàn ká ṣe àtúnṣe rẹ̀ nǹkan tó ṣe kókó ni ó tó ká bẹ̀rẹ̀ sí máa ṣèjọsìn pátá. Eléyìí ni à ń pè ní at-tawhid. Ìṣe ìjà àdìọ́kàn wa kó jẹ́ ilé tí Ọlọ́run ọba àlekíọ́lá fẹ́. Èèyàn ò ní máa kírun fún Ọlọ́run kó tún wá tún máa di kó máa sògbá kó máa gbóǹde ògbékúdè kó máa gbé ògbélé sọ́rùn kó sì máa kírun fún Ọlọ́run ọba àlekíọ́lá. Èèyàn ní máa kírun fún Ọlọ́run kó tún máa sọ àsìkọ́lé tó pé gbogbo ilé pátá iná ni wọ́n máa ba àwọn àjọsìn tí èèyàn bá ń ṣe fún Ọlọ́run ọba àlekíọ́lá jẹ́. Eléyìí ló fa ìdí tó jẹ́ pé àwọn ànábì Ọlọ́run tó máa bẹ̀rẹ̀ sí máa sọ fún àwọn èèyàn wọn, wọ́n máa sọ báyìí pé qulu la ilaha illallah tuflihu. Ẹ máa sọ pé kò sí ẹlòmíì tá a tún gbọ́dọ̀ jọ́sìn fún ní títí òdodo. Tẹ́ bá fi lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ni tí ó là kú omi ìyà Ọlọ́run. Látara bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ànábì wa Salih alayhi salam nígbà tó dé tó pe àwọn èèyàn pé u'budullaha ma lakum min ilahin ghayruh, ó ń pè wọ́n pé u'budullaha ma lakum min ilahin ghayruh, ẹ máa jọ́sìn fún Ọlọ́run kò sí ẹlòmíì
tẹ́tù gbọ́dọ̀ tó jọ́sìn fún lẹ́yìn Ọlọ́run tẹ́tù gbọ́dọ̀ jọ́sìn fún ní ẹ̀yìn Ọlọ́run ọba àlekèọlá látara eléyìí kí làwọn èèyàn sọ ni pé ya Salihu ma qad kunta fina marjuwan qabla hada rẹ̀ Salih ẹni tá à ń ran kan ẹni tá à ń jẹ̀ràn rẹ̀ ní ọ́ láàrin wa tẹ́lẹ̀ atanhana an na'buda ma ya'budu aba'una wa innana lafi shakkin mimma tad'una ilayhi murib so wa máa kọ̀ fún wa láti tún máa kọ̀ fún wa láti pa ìjọsìn eléyìí tó jẹ́ pé àwọn èèyàn àwọn òbí wa àwọn bàbá wa tá a fi sílẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń ṣe ni so wà ní ká má ṣe má ni a jẹ́ pé tó ń pè wá sí iyèméjì àti iyèméjì ń pa rẹ̀ Ọlọ́run ọba àlekèọlá ó ń jẹ́ wa nípa in tó ti ṣẹlẹ̀ sí àwọn ànábì Ọlọ́run tó ti lọ síwájú ẹ̀rí nínú Qur'an Ọlọ́run jẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run ní pé ma yuqalu laka illa ma qad qila lirrusuli min qablik Ọlọ́run ní ànábì wọn àní máa wí fún ọ wọn àwí nǹkan fún ọ lórí ilẹ̀ lónìí àfi ìdédé tá ti sọ fún irú àwọn ànábì tó ti ṣáájú rẹ̀ náà ni tó túmọ̀ sí pé àwọn ànábì Ọlọ́run ìpè àwọn èèyàn wọn sí ojú ọ̀nà Ọlọ́run ara tí àwọn èèyàn máa ń sọ wọn ó pe ànábì wọn lè pè wọn wèrè wọn lè pè wọn lákọrin kò sí tí wọn pè wọn látara pé kí ni wọn ń pè wọn kúrò níbi min ibadati al-ibad ila ibadati rabbil ibad wọ́n máa pè wọ́n kúrò níbi ìjọsìn fún nǹkan míì tí èsì Ọlọ́run ọba tó jẹ́ dán Ọlọ́run wọ́n wá máa pè wọ́n lọ síbi ìjọsìn fún Ọlọ́run ọba àlekèọlá ọba tí ọlá rẹ̀ ga ẹ̀rí àárí àpèjúwe eléyìí nínú ìṣesí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam níbi ìpèpè náà nígbà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbé Mu'adh ibn Jabal dìde láti lọ sí ìlú Yaman Ànábì jẹ́ oyè báyìí pé kẹrẹ Mu'adh òun lọ sí ìlú Yaman báyìí òun lọ bá àwọn àjọ kan bẹ̀ nínú àwọn tá a fún tírà nǹkan alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ pè wọ́n sí òun náà ni pé kí ni o shahadatu an la ilaha illallah ìmú ìjẹ́rìí wá pé kò sí ẹlòmíì tá a gbọ́dọ̀ tún máa jọ́sìn fún ní títí òótọ́ ní títí òdodo àyàfi Ọlọ́run ọba àlekèọlá àti pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni nǹkan alákọ̀ọ́kọ́ ni Ànábì wa jẹ́ báyìí pé fa inhum ata'uka fi dhalik tí wọ́n bá wá tẹ̀lé ọ lórí ìpèpè tó wọ́n pè wọ́n sí fa akhbirhum anna Allaha aftarada alayhim 5 salawat jẹ́ ó yé wọn pé Ọlọ́run ọba àlekèọlá ó ṣe ìrun ẹ̀ 5 lọ́rùn ẹ̀ lé wọn lórí fi kulli yawmin wa layla lójoojúmọ́ wọ́n máa kí tó máa tún wá tẹ̀lé ọ lórí eléyìí Ànábì jóyè Mu'adh pé kó tún sọ fún wa pé Ọlọ́run ọba àlekèọlá ó tún ṣe zaka yíyọ ó ṣe lọ́rùn ẹ̀ lé wọn lórí zaka yíyọ yìí a máa mú nínú owó àwọn olówó tó jẹ́ olówó nínú wọn a wà máa fún àwọn aláìní tí wọ́n jẹ́ aláìní nínú wọn lẹ́yìn eléyìí tí wọ́n bá tún tẹ̀lé ọ ń bẹ̀ Ànábì wa sọ fún Mu'adh pé ṣọ́ra fún àwọn ojúlówó nǹkan wọn kara'imul amwal Ànábì jí ó yé pé ṣọ́ra fún àwọn tó jẹ́ ojúlówó nǹkan ẹ̀mí wọn bákan náà kó o dẹ̀ ṣọ́ra fún èpè ẹni tí a bá ṣe àbòsí sí torí pé èpè ẹni tá a bá ṣe àbòsí o fa innahu laysa baynahu wa bayna Allahi hijab kò sí gàgá kan láàrin èpè rẹ̀ àti Ọlọ́run ọba àlekèọlá tó túmọ̀ sí pé eléyìí jẹ́ ìlànà ìpèpè lélẹ̀ tí wọ́n pa àwọn ànábì Ọlọ́run tí wọ́n máa ń tẹ̀lé kí àwa náà ká mójútó irú ìlànà yìí bákan náà ànábì Ọlọ́run tó bá fẹ́ pèpè wọn à ní wò pé wọ́n yá tó ipá àwọn èèyàn tí ìtàwọn èèyàn wá fẹ́ káwá máa là lọ síbi tí àwọn èèyàn fẹ́ káwá gbé tí Ọlọ́run ọba àlekèọlá fẹ́ káwá gbé jù sílẹ̀ eléyìí kì í ṣe ìlànà àwọn ànábì Ọlọ́run nínú tí àwọn ànábì Ọlọ́run máa ń lò níbi ìpèpè wọn òun náà ni dúró ṣinṣin lórí òdodo tí wọ́n ń sọ yẹn òun náà ni wọ́n máa tẹnu mọ́ kódà ń bẹ́ẹ̀ náà ànábì Ọlọ́run látara pé ń pe àwọn èèyàn lọ síbi òdodo ń bẹ́ẹ̀ nu wọn tó yẹ pé tí wọ́n rẹ́ pẹ̀lú ààyè lórí pé kí ni ó ń pe àwọn èèyàn lọ síbi òdodo bákan náà nínú ìta lè fi rí ìpèpè ṣe yanjú òun náà ni pé ká fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá ẹ̀sìn láti jẹ́ pé ká fi yọ ṣiṣẹ́ ìpèpè papọ̀ ẹni tó bá jẹ́ olùpèpè ó gbọ́dọ̀ máa ní arifqu fil hadith tó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ máa lẹ̀ kó jẹ́ kọ́rọ̀ máa lẹ̀ kó má jẹ́ pé gbogbo gbà ọ̀rọ̀ náà nìkan ni ó máa sọ àfígbà pé Ọlọ́run ọba àlekèọlá ò ti ẹ̀dá àlùjànnà bó bá ṣe ń ṣàlàyé àlùjànnà fáwọn èèyàn yóò sì máa sọ náà pé ẹja wọn bí ẹsẹ̀ eléyìí ọ̀dà kágbá rìbá kódà kájẹ nǹkan èèwọ̀ kódà gbogbo eléyìí ìlò ìpèpè ó máa sọ fáwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ tútù Ọlọ́run ọba àlekèọlá ó ń pe ànábì wa Muhammad Ọlọ́run pé walaw kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik tó bá lọ jẹ́ nìkan tó lè lóhùn tó yẹ kọ́kàn rẹ̀ lè pẹ̀lú àwọn èèyàn sàkó lọ́dọ̀ rẹ̀ fún ànígbọ́n tí òun wí
bákan náà àwọn irinṣẹ́ tí ó yẹ pé olùpèpè tó gbọ́dọ̀ dàmúrè rẹ̀ òun náà ni pé al-istidlal bil adillati sahiha tó bá fẹ́ mẹ́rin ọ̀rọ̀ wá kójú ó jẹ́ àwọn ẹ̀rí ọ̀rọ̀ tó lálàáfíà kó má máa mú àwọn ahadith da'ifa kó jẹ́ pé ní wàá fi máa ṣẹ̀rí ọ̀rọ̀ kó má jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀. bákan náà a gbọ́dọ̀ máa fún àwọn tá à ń pè ká máa fún wa ní freedom ká fún wọn láàyè láti ká ronú sí ní tá à ń pè wọ́n sí. bákan náà olùpèpè kò gbọ́dọ̀ sọ pé ńgbà tó ti wá pa àwọn èèyàn yẹn wá rò pé a jẹ́ pé ńgbà tí wọ́n ti gbọ́ ohun Ọlọ́run fẹ́ ìmọ̀nà fún wọn nìyẹn. a gbọ́dọ̀ ṣe sùúrù lórí pípé wọn. eléyìí jẹ́ ìlànà tí àwọn ànábì Ọlọ́run tí wọ́n máa ń lò. ẹ̀rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ànábì lọ sílùú Taif kí lá ànábì ṣe ń bẹ̀ níbẹ̀ wọ́n lẹ́kùn má ànábì wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n pé ó lè mú yàn bínú téèyàn fi bẹ́ẹ̀ lọ́n parun lé wọn lórí. Ọlọ́run bá alikiola ó rán màláíkà Jibril alayhi salam sí ipe ṣé kí Ọlọ́run kó mú òkè kó dálé àwọn ẹnì kó pa wọn rẹ́ pátápátá ṣùgbọ́n kí ni ànábì wí ànábì ni pé Allahumma hdi qawmin fa innahum la ya'lamun. Ọlọ́run bá alikiola bá mi fi àwọn èèyàn mi mọ̀nà tó pẹ́ ìmọ̀ ní ṣe wọ́n. eléyìí gbọ́dọ̀ jù wá nù sí sí ẹ̀ ń bá fẹ́ jẹ́ olùpèpè. bákan náà a gbọ́dọ̀ máa mú àwọn ìtàn àwọn ẹni tó ṣáájú ká máa mú wá láti àwọn àtọ̀tọ̀jẹ́lẹ̀ tó lálàáfíà ká máa fi ṣàlàyé fáwọn èèyàn ká máa jí wọ́n mọ ad-durus wal-ibar tí ń bẹ ń bi àwọn àtọ̀ tó ti ṣáájú yẹn. eléyìí yóò jẹ́ kí àwọn èèyàn lè mọ̀ pé àṣekè yóò gbà fún Ọlọ́run ìgangan ni ọ̀nà tí Ọlọ́run bá àlekè lọ́fẹ́. eléyìí jẹ́ díẹ̀ nínú tá a lè ṣàlàyé fún ara wa nípa ìpèpè àwọn ànábì Ọlọ́run kí àwa náà tá a bá fẹ́ ṣiṣẹ́ pèpè ká mójútó àwọn ìlànà wọ̀nyí. eléyìí lọ́rọ̀ ọba àlekèọlá ní ó fẹ́ lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé àwọn ànábì Ọlọ́run wọ́n tẹ̀lé ìlànà náà wọ́n dẹ̀ ṣàṣeyọrí pẹ̀lú pèpè wọn kí Ọlọ́run kó jẹ́ kí àwa náà ká ṣe àṣeyọrí lórí pèpè wa. innahu waliyyu dhalika wal qadiru alayhi. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. àwọn ojúlówó nǹkan wọn kara'imul amwal ànábì jí ó yẹ pé ṣọ́ra fún àwọn tó jẹ́ ojúlówó nǹkan ẹni wọn. bákan náà kó o dẹ̀ ṣọ́ra fún èpè ẹni tí a bá ṣe àbòsí sí torí pé èpè ẹni tí a bá ṣe àbòsí o fa innahu laysa baynahu wa bayna Allahi hijab kò sí gàgá kan láàrin èpè rẹ̀ àti Ọlọ́run ọba àlekèọlá tó túmọ̀ sí pé eléyìí jẹ́ ìlànà ìpèpè lélẹ̀ tí wọ́n pa àwọn ànábì Ọlọ́run tí wọ́n máa ń tẹ̀lé kí àwa náà ká mójútó irú ìlànà yìí. bákan náà ànábì Ọlọ́run tó bá fẹ́ pèpè wọn à ní wò pé wọ́n yá tó ipá àwọn èèyàn tí ìtàwọn èèyàn wá fẹ́ káwá mọ́là lọ síbi tí àwọn èèyàn fẹ́ káwá gbé tí Ọlọ́run bá àlekèọlá fẹ́ káwá gbé jù sílẹ̀. eléyìí kì í ṣe ìlànà àwọn ànábì Ọlọ́run. nínú tí àwọn ànábì Ọlọ́run máa ń lò níbi ìpèpè wọn òun náà ni dúró ṣinṣin lórí òdodo tí wọ́n ń sọ yẹn òun náà ni wọ́n máa tẹnu mọ́ kódà ń bẹ.